ta ló wá ń pèdè bí ọmọ elédè Sàmì bí ló ń pèdè bí ọmọ elédè mo gbérédé o mo gbé fàájì dé ijó ti yá o ẹ̀jẹ̀ àjọjò mi. Army Barrack ni Alámàlà tó ibẹ̀ ní níjọ yẹn ti rí mi níjọ yẹn wá sọ pé àwọn fẹ́ ṣe wedding engagement so àdẹ̀dẹ́bẹ̀ tí àtàn generator ó ń ṣiṣẹ́ àtọ̀nà sí engine gbogbo engine tànà tọ̀nà sí kò sí tómi náà wá a ṣe gbogbo nǹkan humanly possible lọ́jọ́ yẹn pé ká lè ṣe ẹ mọ̀ pé sójà wọn gbọ́ gbóná gbọ́ wọn gbọ́ kọ́ wọn bá wa sọ ẹni tí wọn sọ ẹ̀rọ tiẹ̀ wọ́n á bá wa pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n á rò pé the best thing ni pé ká jókòó ká má wòran so nígbà tán ṣe tán àwa bẹ̀ sí lóòdù àti lóòdù tán àti wọnú mọ́tò yẹn driver ti start mọ́tò bí àwọn sójà mẹ́rin méjì lẹ́yìn méjì wájú wọ́n ṣe wọ́n á dúró pé ìkàbọ̀lẹ̀ bàbá driver yẹn ò tiẹ̀ jẹun látàárọ̀ òun ò rí nǹkan kan jẹ bí wọ́n ṣe bàbá yẹn ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kìnní ẹ̀kejì ó tàkìtì so àwọn sójà yẹn lọ mú kòbókò wọ́n tún nà níbi tó wà yẹn wọ́n máa ń nà yẹn ń gbà mí èèyàn máa yó ní káwọn boys mi bọ́ sílẹ̀ so wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ṣe frog jump you come bring something wey no good come for our oga place wọ́n ní ṣe mo rí báwọn ṣiṣẹ́ wọn táwọn bá máa mú èmi wọ́n ní máa kásẹ̀ sókè pé máa di oríkodò ni pé máa kọrin yẹn títí lẹ́ẹ̀ máa fi mọ́ kò sí fóònù ní táìmù yẹn kò sẹ́ńtà fẹ́ pè sọ pé ní ayé mi wọ́n bá tí anybody bá pè mí níṣẹ́ orin mi ò ní ṣe mọ́ òun. ó ṣe alágbàwí tó ṣẹ́gun fún mi torí ikú ti mọ́kàn àrùn ti yíṣẹ́ padà ijó ti yá o ẹ̀jẹ̀ àjọjò Aláàfin of Ọ̀yọ́ náà fi mí jẹ aláṣẹ amúlùdín of Yorùbá la ẹ jẹ́ ká aṣọ ọmọlúwàbí o ènìyàn ọmọ ayọ̀ lọ́mọlúwàbí o ènìyàn. Pam 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 pam. Orin yẹn dà. Ó ti ṣe é ṣe mo mọ̀ Sàmì bí ó ti ṣe é ṣe mo mọ̀ ó ti ṣe é ṣe mo mọ̀ torí mo gbàgbọ́ ó ti ṣe é ṣe ó ti ṣe é ṣe mo mọ̀ ó ti ṣe é ṣe mo mọ̀ ó ti ṣe é ṣe mo gbà torí mo gbàgbọ́ bó ti ṣe é ṣe. Èmi àjò èmi àjò. Èmi àjò èmi àjò. Ijó Sàmì bí ijó tó gbòde o. Ijó Sàmì bí authority flavour. Màá jó lówó lọ́wọ́. Màá jó rí mọ́ni lò. Èmi àjò èmi àjò. Èmi àjò èmi àjò. Ẹ bá ń dárúkọ yín fún àwọn tó ń wò wá. Orúkọ tèmi ni Commander Samuel Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Sàmì bí aláṣẹ one. Irú orin wo ni ká sọ pé ń kọ? Orin jùjú pọ́nbélé ni o. Láti ilẹ̀. Láti ilẹ̀. Báwo lẹ ṣe lè define music fún wa? Orin jẹ́ bí ìpìlẹ̀ tí a fi lélẹ̀ tó gbéra tó ń hù tó lẹ́ka torí orin pín sí ọ̀nà oríṣiríṣi ṣùgbọ́n bóyá pín sí ọ̀nà oríṣiríṣi lẹ ṣe rí tí ẹ sọ pé ẹ yọ hip hop ẹ yọ jùjú ẹ yọ àpàlà ẹ yọ fújì ẹ yọ oríṣiríṣi nípa ìmísí gbígbọ́ ohùn àti iṣẹ́ tọ́lọ́run fi rán oníkálukú torí ẹgbà míì tán bá ní kí n really sọ bórin ṣe jẹ́ ọ̀kìn define máa ní orin igi ní orin ìmísí gbígbọ́ ohùn àti iṣẹ́ tọ́lọ́run fi rán yàn tó ń ṣe torí ẹlòmíì torí ìmísí ló máa ní ó dẹ̀ máa fọhùn jáde tó máa sọ̀rọ̀ ẹ lè máa kọjá lọ báyìí kẹ rólómi kẹ máa gbọ́ nǹkan tó ń sọ tó ń kọ lórin ènìyàn ti wọ̀ ó ti gbé nǹkan yẹn ti ẹ̀mí yẹn ti wọ̀ ó ti wọnú ẹ̀ nìyẹn ẹlòmíì dẹ̀ rè gbígbọ́ ohùn ni bóyá ohùn èèyàn kan ló ti gbọ́ ó lè gbọ́ ohùn òbí ó lè gbọ́ ohùn Àyìnlá ó lè gbọ́ kíní ibẹ̀ ló máa ti kọ́pì ẹ̀ gẹ́gẹ́ tẹ̀ nísìn ó máa kọ́pì pé bẹ́ẹ̀ ni yìí ṣe ń ṣe ni mo fẹ́ ṣe o irú orin tó ń kọ mo fẹ́ kọ ọ̀nà tó ń gbà mo fẹ́ gbà mo fẹ́ mi náà fẹ́ dàbí ìsàn ni mo fẹ́ dàbí nǹkan kan so ẹlòmíì ó mú bí iṣẹ́ ni ó lọ kọ máa ń kọ́ lọ kọ́ṣẹ́ yẹn gangan ó lọ kọ so ó dẹ̀ kọ àti bẹ̀ ó dẹ̀ mọ̀ ó dẹ̀ ń ṣe so tí ó bá wà lifted
tó dẹ̀ farabalẹ̀ so a jogún ìmísí yẹn á dẹ̀ tún gbọ́ ohùn because ohùn yẹn bí ìgbà téèyàn ṣe literature review ni nǹkan téèyàn kan ti ṣe tẹ́lẹ̀ wọn náà fẹ́ copy ẹ̀ o fẹ́ fi ṣe tiẹ̀ so bí orin ṣe rí nìyẹn tí Ọlọ́run bá dẹ̀ fi àlùbáríkà sí á gbéyàn dé ibi rẹ̀ bí ìgbà tí mo jogún bá orin ni torí pé bàbá tó bí mọ́mì mi mo bá lórúkọ ẹ̀ kí ni àgídìgbò tó máa ń ta yẹn wọ́n fi bọ́ọ̀sì ṣe báyìí wọ́n fi àwọn mẹ́ta kan sórí ẹ̀ wọ́n fi lórúkọ ẹ̀ kan tó máa ń fún mount organ wọ́n máa ń pè nígbà yẹn wọ́n máa fi sí tó bá ti bẹ̀rẹ̀ sí play kí ni yẹn wọ́n máa play ẹ̀ bíi keyboard or guitar wọ́n máa forin sí so bẹ́tà àti ìdàgbà ń gbà yẹn àmọ́ but nígbà tó yá ibẹ̀ mo ti pick interest tó bá ti ń ṣe máa lọ jókòó bí ìgbà tó ń practice nílé mi mọ̀ bóyá ń lọ ṣe ní outside o but máa ń jókòó tí wọ́n tó bá wà nílé máa ṣe each time tí n bá lọ sí village. abúlé bo. abúlé yẹn ń pè ní Ṣojú-Olú ní Ifọ̀ local government. ẹ̀ẹ́dẹ́lé tó jù ń bẹ̀ gan-an tí mo lè sọ pé mo really fi train òun ní church because ọmọ Celestial ni mi so láti lẹ̀ so ibẹ̀ ni wọ́n bí mi sí so mo dẹ̀ kò dẹ̀ sí bó ṣe fẹ́ jẹ́ ọmọ ìjọ mímọ́ tí Ọlọ́run ò ní fún ẹlẹ́bùn kan àfi tó bá ń ṣe ọmọ ìjọ mímọ́ bí n pé mo ti pick orin yẹn mo dẹ̀ believe pé láàrin pé wà nù blood mi so mo join choir ní church Celestial so mo wo àwọn ìṣe táwọn àgbàlagbà ń ṣe bẹ́ẹ̀ mo dàgbà sí mo kọ́kọ́ ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ agogo bẹ́ẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ ńgbà yẹn tó bá dúró báyìí wọ́n máa fún ẹ̀kọ́ lórí ni so tó bá graduate ló máa lọ sórí samba so samba yẹn wọ́n kàn bí pákó báyìí náà ni ó máa tó bá ti ń lù ó ní bọ́n ṣe call and response so wọ́n náà máa ti fojú sí lẹ́yìn tó kó ní samba yẹn ló máa gba ṣẹ̀kẹ̀rẹ̀ lọ lẹ́yìn tó bá kó ní ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa gba bass drum so wọ́n máa ń lù ẹyọ kan nìyẹn lẹ́yìn tó bá graduate tó dọ̀gá ló máa lọ sí di tom-tom la máa ń pè méjì nìyẹn so gbẹgbẹgbẹ so o gbọ́dọ̀ call and response ló gbọ́dọ̀ jẹ́ so bẹ́ẹ̀ ni music yẹn ló ti bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn so o gbọ́dọ̀ mọ̀ nípa strings so bóyá guitar bóyá o gbọ́dọ̀ pick any strings or horns or keyboard o gbọ́dọ̀ pick nǹkankan so kó tó lè kọrin nígbà táwọn ń train nígbà yẹn àwọn ọmọ ibi tó máa gbà kọjá nìyẹn nínú church so nígbà tó dẹ̀ yà ẹ mọ̀ pé ẹ tó bá jẹ́ choir master àbẹ̀ tó jẹ́ vocalist tó bá yá títí iṣẹ́ lè gbé lọ àbí kóun náà lọ ṣe nǹkan tiẹ̀ so I graduate débi tó yẹ pé I bẹ̀rẹ̀ sí lead orin and I graduate débi tó yẹ pé wọ́n fi mí ṣe choir master for 15 years ni mo ṣe choir master ní Celestial Church of Christ Olómore parish. Olómore 1 àbí 2? Olómore 1 òun Olómore kan tó wà ń gbà yẹn nìyẹn. Èwo ni wà yẹn náà tó wà nísàlẹ̀ lọ́hùn yẹn àbí? Tó wà nísàlẹ̀ níbi ọ̀nà speaker ok gbogbo ni church tó wà ní gbogbo environment yìí so lẹ́yìn òun yẹn ó tún kó ẹyọ kan níta Ọ̀ṣìn àti ẹyọ kan ní iwájú Premier ẹ̀ bí báyìí church yẹn mo ti train dáadáa. ẹ̀bọ̀ tó rin ẹ̀mí ló ń kọ́ church náà. orin ẹ̀mí ni the pattern orin ẹ̀mí náà pọ̀ ẹ bá rí most of àwọn tó ń kọ jùjú náà kò ṣáà ń ṣe pé wọ́n ń pọ̀fọ̀ mbẹ́ ẹ bá rí orin bàbá wa àkàndá èèyàn tọ́lọ́run dídì fiṣẹ́ rán bàbá wa chief evangelist Ebenezer Obey láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti ń kọrin ìgbà òwúrọ̀ la wà ọba jẹ́ kálẹ̀ ọ̀sán ni jẹ́ kálẹ̀ sàn wá o bàbá jẹ́ kálẹ̀ yẹ wá orí mi máa jẹ́ ń tẹ́ láwùjọ ẹgbẹ́ ẹ̀dá mi máa jẹ́ ń tẹ́ láwùjọ ẹgbẹ́ bá mi ṣe o dá wa lóhùn o bá wa ṣe tàwa halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti lálàfẹ̀yìntì mo lÓlúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. ṣe a lè sọ pé jùjú náà ń kọ ṣe a lè sọ pé kìí ṣe orin Ọlọ́run so pattern tá a fi ń kọ ló yàtọ̀ so à ń kọ orin yẹn náà ní church. ṣé ẹ train lọ́ndà èèyàn rárá ni. I mean train lọ́ndà èèyàn rárá àwọn tí mo lè ní mo train lọ́ndà àwọn inú church ni most of them ò dẹ̀ ń ṣe olórin
ní ìsìn kò ṣe pé wọ́n fi ń ṣiṣẹ́ kọrin. Okay. then nǹkan tó dẹ̀ gbé àwa náà jáde tí a fi di olórin ni wípé ní time yẹn tá a bá fẹ́ ṣe nǹkan ní Celestial Church ẹ lè pe olórin ìta o láti wá kọrin bóyá níbi òkú àgbà bóyá níbi ìkómọ bóyá níbi ìṣílé church ló máa wá kọ orin yẹn so choir band ló máa ń lọ láti ṣe àwọn eré yẹn kiri but at a point in time èmi náà dàgbà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn èmi náà mo gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún wọn nǹkan role tèmi ń play ní church yẹn káwọn náà lè play ní church so torí ṣẹmọ ìpele ní gbogbo nǹkan lé ayé àyàndẹ wà lè wà lójú kan so ìgbà míì náà wà fẹ́ travel lọ síbi lọ sọ́hún lọ ṣe nǹkan kan èèyàn gbọ́dọ̀ fi vacuum sí church yẹn pé kí nǹkan kan kí program máa lọ ẹ̀kan wẹ̀ nìkan síbẹ̀ èèyàn kan máa wá advice pé ẹ̀yin náà ẹ dá band sílẹ̀. church setting ló fà á tẹ́ fi dá band sílẹ̀. so ìgbà tí mo dẹ̀ máa dá sílẹ̀ yẹn mo kọ́kọ́ sọ ní Holy Star Voices. ọdún wo nìyẹn? ó ti tó bíi 1986 o. lábẹ́òkúta ẹ̀. bẹ́ẹ̀ni but bí n pé mo ní interest gan-an because mi mo rin mi ìyàtọ̀ sórin òbí lórí Sunny ohun tèmi gbọ́ nìyẹn ohun yẹn ni mo gbọ́ tí mo fi train pé tí n bá máa kọ orin gospel náà tán tí ẹ ti rí i pé ohun Miliki yẹn ó wà ní gospel yẹn Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá tẹ bá rẹni tó máa ẹlòmíì tó jẹ́ gospel àlọ tó fẹ́ kọ ẹ rí i pé bóyá máa kọ máa yàtọ̀. ó máa yàtọ̀. ta ló ti ń sọ̀rọ̀ bí ọmọ ọlọ́rọ̀ Sàmì bí ló ń sọ̀rọ̀ bí ọmọ ọlọ́rọ̀ ta ló wá ń pèdè bí ọmọ elédè Sàmì bí ló ń pèdè bí ọmọ elédè mo gbérédé o mo gbé fàájì dé ìjó ti yá o ẹ̀jẹ̀ àjọjò o ṣé alágbàwí tó ṣẹ́gun fún mi torí ikú ti mọ́kàn àrùn ti yíṣẹ́ padà ìjó ti yá o ẹ̀jẹ̀ àjọjò Sàmì bí ti dé ẹ̀yin olólùfẹ́ àríyá kájọjò ìjó ẹ lóhùn mi jó eré ẹ lóhùn mi gbọ́ ìjó ẹ lóhùn mi jó Sàmì bí ọ̀tá mi máa yọ̀ mí ọ̀tá mi máa yọ̀ mí o ayé ló tì mí ṣubú bàbá ti gbé mi ró bá mi wá solution sí bá mi wá solution sí èyí tó kù kó yànjú nínú ọ̀rọ̀ ayé mi. Sàmì bí lónìí àwọn èèyàn náà dẹ̀ tún kọ́ bẹ́ẹ̀ tó bá lórin èèyàn ó jẹ́ kí èèyàn popular ní. ayé mi. òkété gorí ìrókò láyé ó gorí ìrókò ojú ọdẹ ti dá mo ti lọ mọ́ wọn lọ́wọ́ ẹni bá porí mi tó bá porí mi á wà bí aláìsí yóò máa ṣe lásán ni ènìyàn tó bá porí mi tó bá porí mi o á wà bí aláìsí yóò máa ṣe lásán. lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ Holy Star Voices yẹn ibi tí mo ti ń gba irinṣẹ́ ní Ìjẹ̀jà lọ́dọ̀ ọ̀gá àjà ni ẹni mo ti olóògbé Vasco da Gama so táwọn náà bá ti ń ṣeré máa wò ìgbà míì tí n bá ní eré ní St. Towns nígbà yẹn ní field St. Towns yẹn so àwọn náà máa wá wọ́n lè wá sí pàtí yẹn wọ́n máa wò so then mo ti mọ̀ wọ́n then ní Profash tó wà ní Ìjẹ̀jà Profash àwọn ní civilian báyọ̀ máa ń kó irinṣẹ́ sí òkè kíni wọn so àwọn ọmọ wọn gbẹ̀dẹ̀ Adé King ní Ìṣàbọ̀ so gbogbo àwọn yẹn so àwọn tí mo mọ̀ pé mo mọ̀ dáadáa nìyẹn tí mo mọ̀ dáadáa pé then tó bá jẹ́ Fuji side àwọn Èjìrẹ́ Bonanza mo mọ̀ wọn dáadáa mo mọ̀ wọn tó jẹ́ pé anywhere gan because mo ti lu sakara fún Fuji náà rè mo ti lu sakara fún Fuji rè àwọn Èjìrẹ́ Bonanza Sauka Bobo àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n ti wà ní iṣẹ́ orin tipẹ́ tó jẹ́ pé àwọn bàbá lẹ́gbàá Yusuf Ọlátúnjí wọ́n sì wà 1986 ni. ṣe 1986 wẹ́ mi n tiẹ̀ lè sọ bẹ́ẹ̀ tí mo ti mọ̀ wọ́n dáadáa so mo dẹ̀ ti use mọ́ bẹ́ẹ̀ máa ń lọ síbẹ̀ dáadáa. ní Láfẹnwá Láfẹnwá tí. àwọn olórin bíi Dípọ̀ Ṣódípọ̀ ńkọ́. ní táìmù yẹn ẹ̀gbọ́n Dípọ̀ Ṣódípọ̀ èmi tètè mọ̀ wọ́n bẹ̀tẹ̀ wọ́n ìgbà tí máa mọ̀ wọ́n ní group kan gba ìyàwó kó wọ́n kó àwọn kwaya àjọba ẹ̀ ìgbà tí máa kọ́kọ́ pàdé wọn trade fair kan tó ń ṣe ńgbà kan and I think that was around 1989
wọ́n ṣe trade fair yẹn gbà yẹn wọ́n kọ wọn ti lo keyboard gbà yẹn so ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o bí cultural kìíní náà ń ṣe gbà yẹn as time goes on wọ́n kàn rí pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kìíní keyboard yẹn ní time yẹn so mo wá get used sí wọn dáadáa nígbà tó ń wà ní wetland kí ló bá ọ̀rọ̀ keyboard nígbà yẹn nígbà tí ó dẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí taxi iṣẹ́ orin díyà lórin tó gba àwọn díyà ní 84 so 84 85 yẹn tó bẹ̀rẹ̀ sí taxi orin gan so ìgbà làwọn bàbá síkírà màmá síkírà yẹn tó bẹ̀rẹ̀ sí trend so náà wá ń kọ gbogbo nǹkan tá a ti play tá a ṣe ẹ̀hún play ẹ̀ so tẹ bá rí bàbá síkírà màmá síkírà tó máa set sí ojú agbo ẹ máa rò pé musician ni so bẹ́ẹ̀ nítorí pé kéèyàn lè evade tax yẹn ni ọ̀rọ̀ keyboard ṣe wọlé pé àwa ń play in church náà a máa play àṣàkó band boys tó pọ̀ wá àṣàkó padà ẹnìkan ẹni méjì so bẹ́ẹ̀ dípọ̀ ṣe bẹ̀rẹ̀ báyìí so mọ̀ pé ní time tí tax dé fún orin yẹn church la fi ń bojú jáde ìfọ̀mọ̀ tá a bá fẹ́ play jùjú yẹn church la máa bá jáde so gbogbo èèyàn tó bá ti mọ keyboard play gbà yẹn ló máa wá bó ṣe fẹ́ kọrin sí wẹ́dà orin yẹn bá nǹkan tó ń play mu àbí kò bá mu tó bá ti àwọn tó ń ṣe ń gbà yẹn àwọn tó ń play keyboard nìkan ni so tó bá ti lè play keyboard ó lè ṣe bọ̀dá dípọ̀ ṣodípọ̀ ní time yẹn èmi fúnra mi mo bẹ̀rẹ̀ torí mò ń play keyboard so mo bẹ̀rẹ̀ sí ṣe. ok iná máa ń ṣe wọ́n máa bá ṣe. wọ́n máa ń bá ní mo fi padà sí eré ìta padà so wá incorporate jùjú yẹn mọ́ so ìgbà tí mo máa bẹ̀rẹ̀ tèmi kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú keyboard yẹn nìkan bẹ̀rẹ̀ ìgbà tí mo rí pé àwọn èèyàn ti ń lo àwọn nǹkan mi pẹ̀lú èmi náà fi guitar fi every other things bẹ́ẹ̀ tí mo ṣe ń play keyboard yẹn pẹ̀lú ẹ̀ so mo ṣe yẹn for over to 10 years tí mo tún fi ṣe yẹn náà kó tó di pé àwọn fans ṣe sọ pé ká padà sí. ẹ ń dárúkọ àwọn tẹ mọ̀ ń gbà yẹn tó ń tẹ keyboard ẹ dárúkọ Dípọ̀ Ṣodípọ̀ èmi fúnra mi Túndé Ṣóẹ̀bì Henry Agboola gbogbo wa a ní ibi tí a ti máa ń ṣeré every Friday nígbà yẹn oníkálukú níbi tó ń lọ pé tí o bá ti lọ sí sẹ́ríà Oníkólóbó o ní ẹni tó máa rí mbẹ̀ wá wà ní Ìtẹ̀kọ́ ní Superfoods o mẹ́ni tó máa rí mbẹ̀. ta ló wà ní Superfoods? Falcon Túndé Ṣóẹ̀bì ló wà ní Superfoods then Falcon lọ́sìkẹ̀ǹgẹ́ then lotion Bukky lotion wà ní kìlọ̀ pẹ̀gbà yẹn Hotspot Oníkólóbó so èmi wà ní police officers mess. ọ̀dọ̀ ọlọ́pàá lẹ́yìn dó sí. ibẹ̀ ni mo ti ibẹ̀ gangan ni so gba tí àwọn ṣọ̀bà wà níbẹ̀ gbà yẹn Adéolú Balógun gbogbo àwọn commissioners yẹn Danjúmọ̀ Àtà gbogbo ẹ̀ then Akin Àkàndé Akaizo so ní chairman gbà yẹn so àwọn náà did invite me so my play ní Wednesday my play ní Friday so my play Wednesday my play Friday then later gbà tí iṣẹ́ ń pọ̀ tàbí sí gbàṣẹ́ so I suggest pé kàn máa pe ẹni tí ò níṣẹ́ ní Friday yẹn láti wá help ẹ̀ so àwọn Henry náà wá bẹ́ẹ̀ Dípọ̀ Ṣodípọ̀ náà wá bẹ́ẹ̀ so gbogbo then later sports club. ọdún wo ni Sam Ebi ṣe first record? mo ṣe first record mi ní 1999 Joyful Child. Joyful Child ni first record. Joyful Child ni. ṣe bímọ ń gbà yẹn ni. ṣé ń time yẹn. kò ń ṣe pé mo bímọ ń time yẹn bẹ́ẹ̀ tí ó dà ní pé ìmísí tí mo rí ni wípé tí n bá kọjá ń bì kan tí n bá kíyàn a sọ pé ọmọlúwàbí tí n bá kọjá tí n bá kíyàn a ní ọmọlúwàbí tí n máa ń sọ gbọ́ that voice ọmọlúwàbí mo wá lọ ń béèrè pé mo gbọ́ ọmọlúwàbí dáadáa ní Yorùbá bẹ́ẹ̀ kí ni àwọn features ẹ̀ kí ni nǹkan tó ní wọ́n á ní ọmọ ayọ̀ lọmọlúwàbí ẹni tó bá rí trait pé eléyìí ò ní jù kò ní problem kò ń ṣe ọmọ tó ń ṣe jàgídíjàgan ọmọ tó ń jà kiri àbí ọmọ tó ń ṣe so tí n bá lọ gba show náà tí wọ́n bá sọ fún wa pé 12 or 1 ní program máa bẹ̀rẹ̀ èmi máa ti débẹ̀ 7 láàárọ̀ a máa jọ tó instrument yẹn because any form of disappointment mi ò rò pé mo rí rí láyé mi so tí n bá ṣe tán àwọn tí mo lọ play fún náà máa pè mí náà máa kí mi. ẹ wá lọ bìkan rí tí fuck up kan ti wà rí. àwa o and mo lè sọ pé the main challenge mo ní láyé mi nìyẹn so bẹ̀tẹ̀ ọmọlúwàbí yẹn ni mo wá wò pé kí ni ọmọlúwàbí ọmọ ayọ̀ ọmọlúwàbí kí ni ọmọ ayọ̀ ní English is a joyful child. so mo wá ẹ kọ díẹ̀ fún mi nínú tẹkọ ń bẹ. My heart thanks the Lord, the Holy King,
He has given me a joyful child. He has given me a joyful child. Praise him, praise him, praise him, praise him, praise him, praise him forevermore. Praise him, praise him, praise him, praise him, praise him forevermore. So, bàbá lókè o Èdùmàrè, àwa dúpẹ́ o ṣé bàbá fọ́mọ ayọ̀ tí bàbá fún wa. O ṣé bàbá fọ́mọ ayọ̀ tí bàbá fún wa. O ṣé bàbá. Ọmọ mi ara mọ́tò fún mi láyé mi o. Ọmọ mi ara ká fún mi láyé mi. Mèbórogún já mi dìtẹ̀ sájọbí. Mèbórogún já mi dìtẹ̀ sájọbí. Ọmọ mi ara ká fún mi. Ó mo ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Ó mo ṣe mí ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Torí pé bíṣu ọmọ bá jiná kó má má jó mi lẹ́nu. Báyà ọmọ bá wọlé kó má má lé mi síta. Ó mo ṣe mí ṣọmọ ìyẹn ni joyful child. ìyẹn ni joyful child. Mo kọ orin gbà yẹn fún ọmọ kọ́dẹ̀mọ̀ ọmọ ayọ̀ lọmọlúwàbí. lẹ́yìn joyful child ẹ jẹ́ ká ṣọ ọmọlúwàbí o ènìyàn ọmọ ayọ̀ lọmọlúwàbí ènìyàn. Ìyẹn ní táìtù lẹ̀ gbọ̀ngàn ní mẹ́sẹ̀jì orin yìí máa ń ní mẹ́sẹ̀jì. mẹ́sẹ̀jì yẹn so mo tẹnumọ́ gan gbà yẹn. Tẹ bá rẹ́ lómi tó bá pè mí ní táìmù yẹn Sami bí báwo ni fine ani ẹ jẹ́ ká ṣọ ọmọlúwàbí o ènìyàn ọmọ ayọ̀ lọmọlúwàbí o ènìyàn. Ibẹ̀ náà mo say no to cultism, no way for you. Say no to hooliganism, no way for you. Say no to cultism, no way for you. No way for you. So mo emphasize lórí ẹ̀ ń gbà yẹn náà. Cultism ò tẹ̀ ti fi kò tí rampart ní time tí mo ti ṣe kíní ẹ̀ ń gbà yẹn. lẹ́yìn joyful child yẹn kọ́. Mo ṣe joyful noise, mo ṣe joyful praise. gbogbo ń ṣe ń jẹ́ gbogbo ṣe ń jẹ́ joyful. Ẹ mọ̀ pé eléyìí tí mo kọ́kọ́ ṣe pé ọmọlúwàbí joyful ọmọ ayọ̀ joyful child mo rí ayọ̀ gidi ń bẹ̀. tó fa joyful noise. ẹ̀ ṣe o mọ̀ á wò pé ọmọ ayọ̀ máa pariwo kò sí bí ó ṣe ní ariwo tó dẹ̀ máa pa náà ariwo ayọ̀ ni. joyful noise. So ọmọ ayọ̀ ńgbà tó bá pariwo títí ariwo èyí ló máa pa which is joyful praise. joyful praise. So bí mo ṣe. inú kẹsẹ̀tì gbogbo kìnìún yẹn wà àbó tí ń di CD. kẹsẹ̀tì ni bẹ́ẹ̀ tìgbà tó máa fi di joyful praise. ó ti di CD. lẹ́yìn joyful praise yẹn kọ́. mo ṣe covenant. Mo ṣe covenant ó pọ̀ gan. now Sami àtìgbà tẹ́ tí ń kọrin yìí náà àwọn ìrírí kan náà máa ti ṣẹlẹ̀ sọ̀kan fún wa tó jẹ́ pé ó kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo ti wọn wá sọ pé èèyàn ń fò eléyìí ó ń fò dá ọjọ́ kan at least eléyìí tí ó lè fò dá. ṣé rí mo lọ gba wọ́n pè mí síbì kan major mo máa ń lọ bá wọn mo máa ń lọ play fún tombola night ní army barrack ní Alámàlà tó ibẹ̀ ní major yẹn ti rí mi. Major yẹn wá sọ pé àwọn fẹ́ ṣe wedding engagement ní Èkó ní Jíbówú so wọ́n sanwó fún mi wọ́n fún mi ní gbogbo àwọn nǹkan tí mo béèrè so adẹ̀débẹ̀ àti débẹ̀ yẹn wọ́n náà máa bẹ̀rẹ̀ ní nǹkan bíi 2 àti débẹ̀ láti nǹkan bíi bóyá 8 or 30 so àti set gbogbo oníṣẹ́ tó yẹ ká set àti set tán àtàn generator àtàn everything so àwọn bẹ̀rẹ̀ sí play àkọrin ẹ̀bẹ̀ tá n play KZ wa tá a ti ṣe pé káwọn èèyàn gbọ́ so wọ́n wá sọ fún wa pé wọ́n máa tó kírun pé tó bá ti di 1 pé wọ́n máa kírun so pé ká pa irinṣẹ́ ní ara a ní láti pa irinṣẹ́ yẹn so àwọn tó ń set up ńbẹ̀ tó ń to ilé tó ń to tọ̀hún gbogbo wọn náà jó sí orin tá à ń play so wìdó pé wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ ká kàn bẹ̀rẹ̀ so ẹ̀dẹ̀mọ̀ engagement ńgbà yẹn kò ń ṣe olórin ló máa ṣíwájú àwọn alága àdúró so wọ́n ṣe sọ pé ó yá program bẹ̀rẹ̀ báyìí ká rẹ̀ tanná sí àtàn generator ó ń ṣiṣẹ́ ká tanná sí engine gbogbo engine tàná tanná sí kò sí tó múná wa kò tanná rárá kí ló ṣẹlẹ̀ ṣé wáyà gé ni ṣé nǹkan kan ṣẹlẹ̀ ni kò tanná so kí la fẹ́ ṣe kán wo kọ́ìlì gen wọ́n fi globe mi wọ́n fi test gen ó múná wa so máa yẹn wá sọ pé bóyá ẹnìkan tó ta set síwájú ilé ẹ̀mọ́ táìmù yẹn a máa ń set síwájú ilé ni ní táìmù yẹn wọ́n ní iná wà náà electricity wà
ká lo electricity ká mú wáyà wá kán bá faná a dẹ̀ fún wọn báyé fi wáyà yẹn sí àtúnṣe kò tún tọ̀nà kí ló lè ṣẹlẹ̀ so àpadà lọ bẹ̀rẹ̀ sí bá jẹ́ǹjà nígbà tá a bá jẹ́ǹjà nígbà tó yá afa jẹ́ǹtì tí jẹ́ǹ náà ṣiṣẹ́ mọ́ kí la wá lè ṣe wọ́n ní ká lọ síbì kan ní Mushin pé bóyá àwọn engines yẹn ti ní fault a lọ gba mo ní kàn lọ gba engine wa bẹ́ẹ̀ méjì wọ́n gba engine wa tí engine bá ní fault ṣebí speaker ọ̀ṣálẹ̀ tún ní fault a lọ gba engine so wọ́n tẹ̀ ìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n fi mic sọ̀rọ̀ sí àgbéwá nígbà tá a plug ẹ̀ tí wọ́n fi sínú náà òun náà tún tán náà so kí la fẹ́ ṣe a ṣe gbogbo nǹkan humanly possible lọ́jọ́ yẹn pé ká lè ṣe ẹ mọ̀ pé sójà wọn gbọ́ gbóná gbọ́ wọn gbọ́ kọ́ wọn bá wa sọ ẹni tí wọn sọ ẹ̀rọ tí ẹ̀wọ̀n á bá wa pé kí ló ń ṣẹlẹ̀. Orúkọ tèmi náà yí padà o Olúwafúnmiláyọ̀ Ọlájúmọ̀kẹ́ aka Ìyá Ṣàpọ̀n Ṣékáké wọlé mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn eléré orí ìtàgé ẹ̀yin tèmi mo fẹ́ já yín sí nǹkan kan ni o ǹjẹ́ ti gbọ́ Alani Nightingale ẹ kàn lọ sórí YouTube yín ẹ tẹ̀ síbẹ̀ Alani Nightingale ẹ wò ẹ share ẹ follow wọn ẹ kàn tí ẹ subscribe kò dùn àtọ́ síbẹ̀ náà o ẹ máa tún lọ sí Instagram náà ẹ̀yin kan tẹ Alani Nightingale ẹ máa rí àwọn orin oríṣiríṣi èyí tí wọ́n ti kọ tó ń tà wàràwàràwà ní ọjà báyìí ẹ wo èmi ò kì í jó sórí nǹkan kan yàtọ̀ sí orin Alani Nightingale ẹ̀yin náà ṣe kí ni ẹ lọ gbọ́ orin yẹn kẹ́ sọ̀díwùkẹ́ ẹ náà rí i pé orin tó mọ́gbọ́n wá orin tó mú ọpọlọ wá òun ni orin Alani Nightingale ẹ kàn lọ subscribe ẹ like ẹ share ẹ comment lórí orin Alani Nightingale. God bless you. Thank you. Bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi o. Bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mi. Ó máa ṣiṣẹ́ o kò lè ṣiṣẹ́ o a tún padà lọ sí Mushin a tún lọ gbá àwọn engineers yẹn wá àwọn náà tún try gbogbo nǹkan tó máa ṣe so àwa rò pé the best thing ni pé ká jókòó ká máa wòran so nígbà tó ń ṣe tán gbogbo nǹkan tá a ṣe yẹn ìgbà tó di nǹkan bíi 7 o'clock wọ́n parí program yẹn kò sẹ́ni tó dá sọ̀rọ̀ wa so àwa bẹ̀ sí load so bá ṣe load àti load tán àti wọnú mọ́tò yẹn driver ti start mọ́tò bí àwọn sójà mẹ́rin méjì lẹ́yìn méjì wájú wọ́n ṣe wọ́n á dá wa wọ́n á dúró pé ìka bọ́lẹ̀ where is that man mo dẹ̀ sáré bọ́lẹ̀ na me o wọ́n ní na you so you come bring something wey no good come for our oga place èwo ni ò dánú gbogbo àwọn nǹkan yìí so wọ́n ní tí n bá fẹ́ràn ara mi pé in fact wọ́n ti ní káwọn boys mi bọ́ sílẹ̀ nínú torí pick up la gbé lọ so èmi nìkan náà mo lè jókòó wájú àwọn tó pé ẹ̀yìn náà wà pẹ̀lú speaker so wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ṣe frog jump wọ́n rẹ̀ pé bàbá driver yẹn ò tiẹ̀ jẹun látàárọ̀ òun ò rí nǹkan kan jẹ bí wọ́n ṣe bàbá yẹn ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ó tàkìtì so àwọn sójà yẹn lọ mú kòbókò wọ́n tún nà níbi tó wà yẹn wọ́n máa ń nà yẹn ń gbà mí èèyàn máa yó so bàbá yẹn tún dìde so wọ́n ní kémi dúró wọn nà mí so wọ́n ní ṣé mo rí báwọn ṣiṣẹ́ wọn táwọn bá máa mú èmi wọ́n ní máa kásẹ̀ sókè pé máa di oríkodò ni pé máa kọrin yẹn títí lẹ́ẹ̀ máa fi mọ́ bẹ́ẹ̀ ni nǹkan tó ń sọ ni wọ́n ní nǹkan táwọn fẹ́ sọ nísìn after be almost 1 hour táwọn ọmọ yẹn ti weak kò sí nǹkan tó lè ṣe wọ́n wá ní kán já gbogbo speaker yẹn padà sílẹ̀ wọ́n já so wọ́n wá sọ pé option táwọn máa fún mi ni pé kí n lọ kó instrument mi wá pé kí n wá ṣe eré yẹn ìmọ̀ àwọn tí wọ́n ṣáà ní kí n lọ kó wá so mo wá lọ sí Mushin wọ́n ní mi nìkan ní kí n lọ owó tó wà lọ́wọ́ mi kò tó tí mo lè fi wọ mọ́tò dé Abẹ́òkúta ọ̀sà àti expect owó tá a bá pa mẹ́rin náà la máa fi sanwó mọ́tò dẹ̀ máa gbé wa délé so mo lọ sí Mushin àwọn tí mo lọ ń bá ń ta lọ rẹ́ǹtì wọ́n ti close kò sí fóònù ní táìmù yẹn kò sẹ́ńtà fẹ́ pè so mo wá rìn títí dé Òṣòdì mo dé Òṣòdì ní nǹkan bíi bóyá after 12 òru mo ṣáà ní lock mo rí mọ́tò bọ́ọ̀sì kan tó ń lọ mo wá wọ bọ́ọ̀sì yẹn lọ gbé mi dé Abẹ́òkúta eventually so gbàtà dé Ifọ̀ wọ́n béèrè owó
mo ní ó dìgbà tí n bá dé Abẹ́òkúta. Abẹ́òkúta kí n tó lè san owó so kọ̀ǹdọ́tọ̀ náà fẹ́ bẹ̀rẹ̀ wàhálà mo ní kò sí problem pé so eventually mo wá rí woman kan tó ta bread ní Láfẹ́wá níwájú báńkì mo wá lọ bá woman yẹn mo ṣáàbẹ̀ sọ pé kó jọ tó Ọlọ́run pé passment mo bí tí n bá dé police station Láfẹ́wá ó mọ̀ mi pé mo ní ìdí pé kó wá mi sanwó mọ́tò yìí mo fẹ́ lọ mú owó nílé wọ́n já owó lọ́wọ́ mi ní Òṣòdì pé mo fẹ́ lọ mú owó pé kò sí nǹkan tí mo fẹ́ fi dúró pé bet so pé ọmọ bí báyìí ni ọmọ báyìí so ó ṣàfihàn lówó yìí eventually mo wá fẹsẹ̀ rìn lọ wá padà sí Olúmọ̀rọ̀ so nígbà tí màá fi jí ní àárọ̀ ọjọ́ kejì ẹsẹ̀ mi ti wú báyìí mo ṣáà struggle láti dìde mo padà lọ sí another place lọ gba irinṣẹ́ bí ìgbà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ fún mi mo gba mọ́tò mi Pátí dẹ̀ ti lọ. pátí ti lọ so má gba mọ́tò mi so ló bá ní àfi kí n san owó bóyá deposit mi ì rí owó yẹn san títí di 12 everywhere tí mò ń lọ ni mi ì rí so mo wá rìn mo wá kúrò ní ọ̀dọ̀ òkè ẹ̀fọ̀n ibẹ̀ mo ti fẹ́ gba irinṣẹ́ yẹn mo wá gba àdátán gba pé lérí àkànbẹ̀ mo gbọ́ sound tí èèyàn kan play wọ́n máa band kan play bẹ́ẹ̀ mo wá lọ síbẹ̀ mo wá rí pé ẹni tí mo mọ̀ ni so wọ́n kí mi ṣe gbẹ so ibo ẹ̀gbọ́n ìpínlẹ̀ tí mo wá pe manager pé báyìí ni problem tí mo ní o as a matter of fact instrument wà ní Èkó àwọn boys wà ní Èkó adẹ̀fẹ́ so ó ní kí n jẹ́ kóun pe chairman so after tán ṣe tán chairman kí mi ṣe gbẹ gbà ṣe wá ṣe nǹkan bí báyìí ni kíní kankan so mo ní no pé mo ń kọjá lọ pé bẹ́ẹ̀ mo ní problem báyìí pé mo dẹ̀ fẹ́ kàn assist mi and ìgbà míì ó dá ń gbà mí kí ọ̀nà máa ṣoore tí n bá lérè ń gbà mí máa ń pè wọ́n tí máa ń fún wọn lérè tí mi ò bá lè lọ máa sọ fẹ́ nìyẹn pé ṣé ẹ fẹ́ lò mí tí wọ́n náà fẹ́ máa pé ní tí n bá rí so máa ti ń fún wọn lówó mi dẹ̀ ń fún wọn lérè kí n gba nǹkan kan padà bí no àtọ̀ kò sí ẹni tó lè sọ pé mo ṣe rẹ̀ so nǹkan tẹ́ni yẹn rò nìyẹn so ẹni yẹn wá sọ fún mi pé bọ́ọ̀sì kan làwọn fi kó irinṣẹ́ yẹn wá bọ́ọ̀sì yẹn máa padà wá pé kí n má wọrí òun máa fún bọ́ọ̀sì yẹn lówó kan rẹ̀ pò pé òun máa sọ fún àwọn ní iṣẹ́ mi lè kó lálẹ́ yìí pé kò yẹ so gbà tẹ́ni yẹn dé wọ́n bá sọ wọ́n dẹ̀ fún lówó so ó dẹ́gbọ́ ẹ̀ ṣe kó irinṣẹ́ yẹn àti musician yẹn àti àwọn boys yẹn wọ́n ṣàtẹ̀lé wa àwọn bíi mẹ́ta mẹ́rin náà tẹ̀lé bá ṣe lọ adé ibẹ̀ yẹn padà ní bóyá around 6, 7, 8 lálẹ́ ọjọ́ kejì so adébẹ̀ yẹn àbáwọn boys yẹn náà ń bẹ̀ báwo ni ṣe jẹun látàná oúnjẹ kẹ̀ pé ibi tí wọ́n kàǹpà wọn so àwọn sójà náà wà bẹ̀ wọ́n sọ pé you don come ó ní yes sir wọ́n ní ó yá wọ́n lòdù irinṣẹ́ tibí padà wọ́n start àti méjèèjì yẹn ká wà níṣó bá ṣe lọ sí Sùúrùlérè yẹn láti Jíbó so ilé ẹni tó pè wá síṣẹ́ ilé ẹ̀ wà níbẹ̀ yẹn ní Sùúrùlérè yẹn story building so wọ́n á lọ sọ fún pé ọ̀gá you don come o so pé wọ́n á sọ pé ṣé o ti ready àti ṣeré yẹn báyìí wọ́n ní o ti ready wọ́n á ní kí n set irinṣẹ́ tó bá yẹ pé ń ṣe la mọ̀ wípé tá a bá kó irinṣẹ́ yẹn kó ń bẹ̀ yẹn ó máa ṣiṣẹ́ kò yẹ kí n lọ gba eléyìí tí mo lọ gbà yẹn so bet ibi tá a ti ń ṣe set up yẹn àwọn ni wọ́n ní ẹ jẹ́ ká plug mixer yẹn náà sí pé òun náà pọ́n yẹn plug ẹ̀ wọ́n ó tán náà pàtí máìkì bọ̀ ó ṣiṣẹ́ amp tá a gbé lọ tẹ́lẹ̀ a fi sínú náà ó tán náà ó ṣiṣẹ́ a plug àwọn speakers yẹn wọ́n ṣiṣẹ́ so a ṣáà lo speaker díẹ̀ kan náà so wọ́n máa ń bá a náà wọ́n ní kí n jókòó pé kí n kọrin kí n máa kọrin a bẹ̀rẹ̀ sí kọrin yẹn láti after 12 àkọrin fẹ́yàn kankan o ìyá kọ̀ọ̀kan fún afẹ́fẹ́ fún òfurufú àwọn tàjọ́ lọ́jọ́kù lẹ́yìn báyìí àti ẹ̀rù kan máa fún wa lóúnjẹ àbí kan fún wa ní anything so ó wá tí bá ti ń kọrin yẹn lọ báyìí oorun máa gbé mi kò sí canopy o ẹmọ àwọn eré àyẹn àwọn tó máa ń tátẹ́gùn máa ń fẹ́ tó máa ń tutù oorun yẹn máa gbé mi báyìí tí music trend music yẹn bá ti lọ sílẹ̀ báyìí ó máa yọjú lókè pé that man don go àwọn sójà yẹn máa fún mi ní kòbókò àbí kankan ni pé
you dey sleep màá ní no màá tún bẹ̀rẹ̀ ó dẹ̀ ní ká máa record ẹ̀ so báyìí kọrin so àwọn ọdẹ tó wà ládùúgbò yẹn ló wá lọ bá wọn wọ́n ń bẹ̀ wọ́n pé kàn jọ pé àwọn látàárọ̀ làwọn ti ń gbáriwo gbogbo ẹ̀ lẹ́yìn láì ṣe patí so pé wọ́n ṣàjọ wọn ò dáhùn ẹgbà tó di 4 ní ìdájí wọ́n ní ká máa lọ wọ́n á sọ fún wa pé ká stop pé ká máa ká ṣáà pàkì àti mọ́tò kìíní àti mọ́tò kejì bá a ṣe ń lọ bẹ́ẹ̀ bá a ṣe ti kó ń bẹ̀ yẹn mo sọ pé ní ayé mi tí anybody bá pè mí níṣẹ́ orin mi ò ní ṣe mọ́ o ní ayé tèmi o tán bá tiẹ̀ kọ́ ẹni ohun fọ́mọ̀ fún orin lẹ́gbẹ̀ẹ́ mi ní tẹ̀ ní bá wọn ṣe ní bá wọn jó nígbà mi fẹ́ orin mọ́ láyé mi so mo ti ṣáà sọ so but at the end of the day ẹ̀rín la fi ń rin round boys anytime tó bá ti rí báyìí láyé mi ò ní kọrin mọ́ àwọn tó yẹ pé ó yẹ kí even kan kí inú wọn máa bàjẹ́ kó máa rò pé àwọn jíyà àjọ kan náà wá sọ di yẹ̀yẹ́ tó bá ti rí wa báyìí wá ní Sàmì bí ó sùn bàjẹ́ wọ́n fún kòbókò wọ́n fún ní ìgbárùn jẹ́mọ̀ àwọn tún fèmí ṣe ẹ̀yẹ wọn tẹ̀ rántí wọn tán ṣe fọ́tọ̀ so mo wá sọ fún wọn pé ó dá mo dẹ̀ máa kọrin yẹn so màá dẹ̀ kọ orin yẹn so àwọn tó gbọ́ story yẹn wọ́n sọ pé Ọlọ́run fún yín talent yìí ẹ máa tí nǹkan bá ṣẹlẹ̀ níjọ́ kan kò ń ṣe pé bóyá so àti ìgbà yẹn náà ni mo ti rò wípé tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ màá ní equipment màá ṣe lè màá ní generator màá ní every damn thing àwọn kan tẹ̀ sọ pé ayé ló tì pé àwọn kan náà ti irinṣẹ́ àárí eléré méjì ń bẹ bóyá eléré kan ló máa ń ti irinṣẹ́ àdẹ̀ ṣèyàn kankan ní àdúgbò yẹn then kò tí ì sí this area boys tó ń dàyàn láàmú ní gbogbo time yẹn so pé kí ló lè ṣẹlẹ̀ gangan but conclusion àwọn èèyàn náà sọ pé àwọn ayé kan ni wọ́n ti irinṣẹ́ yẹn so ìgbà tó dẹ̀ yá ayé ṣí irinṣẹ́ sójà bá ní kẹ́ máa kọrin fún wọ́n ní kẹ́ bá ṣe kọrin adẹ̀ mú ìṣọ̀pá fún késẹ̀tì yẹn náà ni wọ́n tún gbà wọ́n gbà ká tó lọ. ẹ wà kíyàn. òun náà là ń kí òun náà nìkan ni mo mọ̀ orúkọ la fẹ́ kò sẹ́ni tó ń jó kò sẹ́ni tó ṣe kíní kan gbóúnjẹ sórí náà wọ́n sáfù ní nǹkan kan ṣàṣà kọrin yẹn tàbí kó ń bẹ ìjọ yẹn so bet. adúgbò fọlọ́run. wọ́n pè mí padà again o ó pè mí padà again pé àwọn oníṣẹ́ kan. ṣé wàá dáhùn. mo kò ṣe pé mi ò dáhùn náà mo kò sọ fún ọ pé mo ní pé kì í ṣe pé mi ò lè wá bẹ́ẹ̀ mi ò play fún sójà mọ́ láyé mi ẹni sójà. dc yìí o tá à ń sọ̀rọ̀ yìí. so mi kì í bí ilé. ọ̀n gbọ́ ọ̀n gbẹ́bẹ̀. dc yẹn lè play fún sójà. lè play fún sójà o àfi tán bá tàn mí lọ síbẹ̀ o. tèmi náà bá dẹ̀ ti mọ̀ pé sójà ni màá try láti gba àwọn nǹkan méjì ẹgbẹ́ tí kan bá stop ẹgbẹ́ kejì máa ọ̀ kí n sápò ń bẹ̀. ó bá yẹ bẹ́ẹ̀ tí máa kọrin sófurufú. kí wọ́n máa kọrin sófurufú. now Sàmì bí mo tún observe nǹkan kan tí happiness kan bá ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ tún máa ń ṣorin fún. bẹ́ẹ̀ni. mo ti rí yẹn náà because mo rántí ìgbà COVID-19 àrùn àìsàn búburú ní coronavirus Olúwa gbà wá o ó délé ó dóko ó bà gbogbo nǹkan jẹ́ Olúwa gbà wá o COVID-19 ìjọba ní ká fọwọ́ wa pẹ̀lú omi àtọṣẹ ká keep social distancing láàrin ara wa. now composition orin tí yẹn ń bọ̀ ló ti ń wá. èmi sì ni. kì í ṣe pé olórin on compose fún yín. irọ́ mo ti compose fún àwọn olórin rẹpẹtẹ tí àwọn èèyàn mọ̀. so èmi mo ń compose èmi mo ń produce orin mi ní studio èmi ni producer sole producer of all my. kì í ṣe bẹ́ẹ̀ nìkan fún yín lórí. no kò ṣe pé nìkan fún mi tí bá ti kò sí orin tí máa kọ tí mi ní gbọ́ nǹkankan nípa ẹ̀ máa gbọ́ ìmísí yẹn lórí ẹ̀ ni máa gbọ́ ohun yẹn pé nǹkan báyìí ìgbà tí mo fẹ́ ṣe my time ìgbà tí mo fẹ́ ṣe my time so ojú oorun most of my songs ojú oorun máa ti compose ẹ̀ ojú oorun báyìí ni that's why Ọlọ́run ṣe kíní set tó ti wà nílẹ̀ yìí nísìnyí recording máa ń wà bẹ́ẹ̀ tí kíní ẹ̀ bá ti ń wá because tó bá ti ń kọ́ tí kíní ẹ̀ wá ó máa real gan bí ìgbà tó jẹ́ pé ò ń ṣe lọ́wọ́ ni so tí mo bá sọ pé tí n bá jí báyìí màá rántí tí n bá ti jí báyìí tí mo ti kíyàn kárọ̀ báyìí mi lè rántí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí n bá ti gbọ́ bẹ́ẹ̀ yẹn
tí bá ti ń ṣe nísìn má kàn ti gbé recording mo ní recorder kan gbà yẹn kí ó tó di space set dé má kàn gbé kíní yẹn orí bẹ́ẹ̀dì mi téèyàn bá dé orí bẹ́ẹ̀dì mi tí bá máa sùn set mi àti recorder kan wà bẹ́ẹ̀ in case wọ́n lè gbé wá. ó máa tó bá ti wá báyìí máa sáré fa sí ni tí bá ti fa sí báyìí mo dẹ̀ máa ṣe láàárín 20 minutes tí record bá jẹ́ 36 minutes máa ṣe lóru yẹn máa ṣe lóru yẹn because tí bá ti gbọ́ tí mo gbọ́ tí bá ti jí pẹ̀lú ẹ̀ báyìí tí mo ti bẹ̀rẹ̀ sí ṣe báyìí ó máa lọ tí tó máa fi tó time yẹn ó máa lọ tí bá kàn jí mo kàn dẹ̀ máa bá ẹ bẹ̀rẹ̀ sí arrange ibo ni chorus máa wọlé ibo ni guitar máa wọlé ibo ni ìlú máa wọlé as a matter of fact máa ṣe ìlú máa ṣe guitar máa ṣe everything gbogbo ẹ̀. èmi àti àwọn boys mi wà ń ṣe rehearsal studio la máa ti pàdé. ṣáà jẹ́ kí n kọ́. màá ti bá ti ṣe màá fẹnu lá ìlú yẹn màá fẹnu lá guitar yẹn màá fẹnu lá ilé ìgbà míì màá play mi fúnra mi pé kàn gbọ́ so àwọn ṣe kíní jù mí lọ lórí ẹ̀ so tí n bá ti wá ní chairman ok àti get so màá ṣe arrangement intro every damn thing. about music Ọlọ́run fún yín lẹ́bùn orin kan. màá sọ fún wọn pé bí mo ṣe fẹ́ ṣe. Sammy B orin gbà tẹ́ bẹ̀rẹ̀ music ń sìn kí lẹ rí sáàrin yẹn. ayé òdòdó sojú kan nǹkan tá à ń ṣe ń gbà yẹn bí ancient thing ni old tẹ bá gbọ́ àwọn nǹkan mídẹ wà ń gbà yẹn náà tó dáa ju time lọ tẹ bá gbọ́ àwọn mixing ìgbà yẹn record àwọn Àyìnlá tẹ bá gbọ́ tẹ bá play ẹ rí sound ẹ rí quality ẹ tẹ bá wo ìsìn yìí ẹ rí pé fíntífíntí báyìí ló máa dún. but àwọn nǹkan kí lórúkọ ẹ technology tó ti wá tún wà nísìn ó jẹ́ kí iṣẹ́ yẹn easy dáadáa ní ìsìn ju ìgbà yẹn lọ. mẹ́sẹ̀gì inú orin kọ́. mẹ́sẹ̀gì inú orin mẹ́sẹ̀gì inú orin mẹ́sẹ̀gì wà so mẹ́sẹ̀gì tó ní kálukú fẹ́ gbọ́ ló wà. ok n tó ní kálukú fẹ́ gbọ́ ọ̀tọ̀. kì í ṣe léyìí tí a fi rán yàn kì í ṣe léyìí tí mi sì gbé wá kì í ṣe léyìí tó jẹ́ pé àwọn tí mi sì gbé wá ọ̀tá fi rán yàn ọ̀tẹ̀yàn kan gbọ́ ohun ẹ máa dá mọ̀ láàrin àwọn tó jẹ́ pé nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ni wọ́n ṣe because anybody tó wá fẹ́ ṣe any record or any album nísìn kò lè wo gbó ìmísí kankan tó bá fẹ́ tà tó dẹ̀ fẹ́ jèrè lórí ẹ̀ kò sẹ́ni tó rán iṣẹ́ ìmísí kankan mọ́ bẹ́ẹ̀ ni mo sọ so bí ọ̀rọ̀ church ni Ọlọ́run dáríjì mi mi fi bà church àbí mosque jẹ́ ẹni tí ó bá fẹ́ kí òun rí ṣe church àbí kí èrò pọ̀ ní church òun apolongo deliverance ju kí lorúkọ ẹ lọ ju ìjọba ọ̀run lọ because nǹkan ń ṣe àwọn èèyàn wọ́n dẹ̀ fẹ́ni tó lè sọ fún àwọn pé solution máa wà so ẹlòmíì dẹ̀ máa wò pé ìjọba lọ́run kù sí dẹ́dẹ̀ ara yẹ yí padà ó máa lágbo kiri ó máa ṣe pé kò lè ríyàn kankan church ẹ̀ ṣùgbọ́n ní àná àrọ̀ mẹ́ta dìde ẹnìkan mo sọ pé ẹnìkan máa lọ sí Amẹ́ríkà 5 ló lọ tí ọba wà ní Kánò ó máa bọ̀ lábẹ́òkúta ó fẹ́ rẹ̀ so bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ orin náà ṣe rí nìyẹn nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ tọ́mọ̀ pé àwọn èèyàn fẹ́ gbọ́ òun náà máa kọ so torí pọ́n mọ̀ pé wọ́n fẹ́ gbọ́ so kò wá sí orin ọ̀nà méjì náà lórin pín sí nírú gbígbọ́ yẹn àwọn orin kan wà tó máa kò sí orin tí ó kọ́yàn lẹ́kọ̀ọ́ àwọn orin kan wà tó máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ ìdàkejì àwọn orin kan wà tó máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ dáadáa bí méjì náà làdẹ̀ wà ní ayé àwọn kan wà tó jẹ́ nǹkan tó wà fún nìyẹn àwọn kan wà tó jẹ́ nǹkan tó wà fún nìyẹn ẹlòmíì tẹ bá play orin mi ló jẹ́ àní ẹyọ ẹlòmíì tẹ bá ti play nǹkan tó ní kan yọ yẹn ó lè lọ ra gúdà àbí kó ra nǹkan kan ìyẹn gan láyọ̀ tiẹ̀ láyé ẹ̀ so ìgbà kan tó lórin kan ṣe kíní tó ń kọrin nǹkan ara tó ń kọ gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń sọ pé nǹkan tó ń kọ ìgbà yẹn náà mo jẹ́ secretary pman logun state ń gbà yẹn so wọ́n ṣáà ní ẹni yẹn kọrin bákan wọ́n wá fẹjọ́ sùn ní ọ̀dọ̀ wa wọ́n right wa wọ́n ṣe gbẹ̀ ní pman so mo wá sọ fún chairman wọn gbà yẹn mo ní oníkálùkù ní bó ṣe ń ṣiṣẹ́ regulation wà fún ọ̀rọ̀ pa monitor ọ̀rọ̀ orin yìí ṣùgbọ́n constitutionally freedom of speech freedom of everything wà freedom of association freedom of ẹni yìí kò ń ṣe pé bóyá ó ń wá sí ibi ilé ẹgbẹ́ dáadáa àbí kó jẹ́ mẹ́mbà tó ṣe kinní kan bet ọrọ̀ ajé tiẹ̀ ló ń ṣe àwọn ó dẹ̀ ní fans ó ní àwọn tó ń gbọ́ gan so kí ni ó kan anybody pẹ̀lú ẹ̀ ẹni tí ò bá fẹ́ gbọ́ ni kó má gbọ́ nìyẹn ẹni tó bá wùn kó gbọ́ ẹlòmíì gbígbọ́ orin yẹn gan ó tú àwọn ìṣòro ayé ẹ̀ kan kúrò ẹlòmíì
ìṣòro ayé ẹ̀ tó ní tó ti lo oògùn tó lóògùn gbà tó gbórin yẹn ẹlòmíì máa sọ fún mi kí mò ń sọ ìṣòro ayé wo ló tú ẹni tó kàn ló mọ̀ ẹlòmíì kẹ̀rẹ́ orin mi sí gan náà ló máa gbọ́ kò ní lọ touch rárá ó máa ti ní àwọn nǹkan kan tó ń dà láàmú tó kàn máa gbọ́ àwọn ọlọ́run mi ìwọ lójú tí mo fi ń ríran ìwọ ní kọ́kọ́rọ́ tí mo so téèyàn bá gbọ́ pẹ̀lú orin yẹn tí pẹ̀lú ìmísí pé ẹlòmíì lè sober ẹlòmíì bóyá ṣe yẹn àwọn nǹkan spirit kan ti wọnú ẹ̀ tó ti change kankan nígbèsí ayé bọ́rọ̀ orin ṣe rí nìyẹn orin nígbà yẹn ní ìsìn àti bó ṣe ń kọ bó ṣe máa wà wọn ní bí ó ti wà láti ìsìn kan sí ó bẹ nísìn bẹ́ẹ̀ ló sì máa rí títí ìgbà tí bọ̀bọ̀ kan náà tún jáde nísìn tó hip hop tó ṣe bẹ́ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó ṣe kò sí nǹkan táwọn èèyàn sọ níbi tán ti ń bó káàdì oṣù tó gbọ́dọ̀ máa pàdé kọ́lù ọ̀nà ibi tóun máa gbà láyé ẹ̀ ti gbà yẹn so ó dẹ̀ ń trend pẹ̀lú ẹ̀ ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ so wọ́n dẹ̀ ń fẹ́ tiẹ̀ wọ́n fẹ́ tiẹ̀ so tó bá béèrè nǹkan kan lọ́wọ́ wọn ẹlòmíì máa pe gan tó wá sọ pé òun fún ẹ mọ́tò yìí àìmọye tí ò tọrọ lọ́wọ́ wọn àìmọye wọ́n lè fún tán kó tó bẹ̀rẹ̀ sí bú wọn gbogbo orin tí ẹ̀ ń gbọ́ lórin gidi o ẹni orin tẹ́ bá ti gbọ́ orin gidi ni ìlú gángan ni bó ṣe kọjú sẹ́nìkan ló kọ ẹ̀yìn sẹ́lòmíì nǹkan táwọn kan kàn dẹ́nu pé kí ṣe orin gidi àwọn kan pọn lánàá àwọn tá à ń pè lórin gidi tẹ́ bá rí orin gidi tẹ́ rí mi sí orin gidi ń bẹ̀ tẹ́ bá wo àwọn viewers àbáwọn tó ń tẹ̀lé wọ́n lè má ju bíi 110 people ẹ wo orin tẹ́yìn sọ pé kinní yẹn ó lè jẹ́ 1 million. ẹlẹ́ lóko pa so ẹlòmíì wọ́n ti wá kán lẹ́hùn lóko yẹn ti pẹ́ tí ìyẹn tó máa ó dẹ̀ ti gbọ́ yẹn nísìnyí pé so èmi ò rorin tí ò ní sọ. ok Sami ilẹ̀ tí gbádùn látàrọ lórí platform yìí ìbá ní ká máa retí next record yín. mi gbọ́dọ̀ parọ́ fún yín rẹ́kọ̀dù ò ṣe ṣe nísìnyí. kí ló dé èyí táwọn yẹn ṣe tá à ń gbọ́ ńkọ́. ẹ mọ̀ pé àwọn tí ẹ̀ ń gbọ́ nísìnyí tẹ bá wò dáadáa artist oríṣiríṣi àmì ò lè jẹ́ 4 minutes àmì ò lè jẹ́ 3 minutes bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ òun náà fẹ́ ẹ̀nà fún wọn. sẹ́yìn ò ní nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ lọ́wọ́ ń sìn. àwa náà ní. kí ló wá dé tẹ̀ fún wọn. à ń ronú sí i àfún wọn ó tiẹ̀ pọ̀ rẹpẹtẹ. inú ẹ̀ fún wọn 3 minutes. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan téèyàn máa ná owó sí tó jẹ́ pé kò ṣe pé fẹ́ tà mọ́ ju pé kẹ́ gbé sórí àwọn kí lorúkọ yẹn social media so lóríṣiríṣi tán máa fi gbọ́ bet a ronú sí nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́. ẹ yẹ kẹ́yìn náà ṣe yẹn. àṣẹ láìpẹ́ torí gbogbo àwọn ẹ máa retí ẹ. ẹ̀yin olólùfẹ́ but ká ní òde eré gbogbo ẹ̀ sì wà ńlẹ̀ báyìí. lílọ di December kábíyèsí ẹ̀ wà ńlẹ̀ báyìí so ẹ̀ wà ńlẹ̀ báyìí so àṣàṣe ni àṣàṣe so ẹ ò kàn lè pe Sami bí síbì kan ọ̀pọ̀ ya kò ní kánópì kan lẹ́gbẹ̀ẹ́ títì kò ní Sami bí ò ní wá bẹ́ẹ̀. ẹ ń plane jump mọ́. jump àwọn kan wà lẹ́yìn wa nísìnyí ṣe a ti ṣe yẹn gbà yẹn ó ti lọ so àṣàṣe ni ló bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ abéèrè hall tó fẹ́ lò hall wo ló fẹ́ lò kì í ṣe àwọn èèyàn tó fẹ́ wá bẹ́ẹ̀ o. ó ti yé mi hall tán bá pè yín sí tán lọ́n fẹ́ lo Láfẹ́nwá Premier Grammar School ńkọ́. a fún wọn ní nǹkan tó yẹ kán ṣe. okay. ọba ilẹ̀ máa ṣe. ẹ ti gbórin káàkiri gan-an all over the world àwọn bolẹ̀ ti gbórin dé iṣẹ́ orin yìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti gbórin àti kọrin ní Nàìjíríà yìí àti kọrin ní Áfíríkà àti kọrin ní Europe àti kọrin ní Amẹ́ríkà so àti lọ bẹ́ẹ̀ yẹn àti. ọ̀dà Sami bí ẹ fáwọn olólùfẹ́ ní tẹlifóònù nọ́mbà yẹn gbogbo àwọn tó wà káàkiri àgbáyé tí ẹ bá fẹ́ jùjú tó wà creative Miliki tó yàtọ̀ in fact ẹ̀yin náà mọ̀ Sami bí náà ẹ bá fáwọn olólùfẹ́ ní tẹlifóònù WhatsApp nọ́mbà yín sà. WhatsApp nọ́mbà mi ni 080-333-77729 Sami bí aláṣẹ one. aláṣẹ one ìgbà wọlé dá aláṣẹ. ọba Aláàfin of Ọ̀yọ́ náà fi mí jẹ aláṣẹ amúlùdín of Yorùbá land. bẹ́ẹ̀ni. ikú bàbá yèyé. bẹ́ẹ̀ni. ọba Lámídì. bẹ́ẹ̀ni ni wọ́n fi mí jẹ. ṣe kọrin fún wọn lọ́ fi fún yín. máa ń lọ kọrin gbà yẹn. nígbà tí gómìnà olóríire gómìnà wa ṣe wà bẹ́ẹ̀ nígbà yẹn. Akálà kan ní. àwọn Akálà yọrùn sí. so Aláàfin Ọ̀yọ́ ló fún yín láláṣẹ. aláṣẹ amúlùdùn of Yorùbá land. wow. so
Aláṣẹ Aláṣẹ one. Aláṣẹ one and courtesy èèyàn mi kan tí Ọlọ́run rán sí mi láti ìbẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ eré Alhaji ni Kúnlé Lasis Famuyiwa wọ́n pè ní Klas wọ́n ní ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà so òun ni ẹni tẹ́ bá tiẹ̀ ń gbọ́ Sami B Klas ní Sami B kábíyèsí Ọlọ́run Klas ní Sami B torí ibi tẹ́yìn kan ti reject ẹ pé mi ò rò pé mo lè ràn ẹ́ lọ́wọ́ Ọlọ́run rán mi sí ẹ lẹ́nìkan ti sọ pé ṣé tí n bá fún ẹ ní báyìí tí n bá fún ẹ báyìí ò lè ṣe mo dẹ̀ ti rán irú èèyàn láyé yìí ẹ máa ń sọ Kasinati àfikún Ọlọ́run gbèrú ẹni bẹ́ẹ̀ yẹn kò ẹ̀ ẹni tó bá ṣoore fún yàn tí kò ní wo bẹ̀ kò ní bojú ẹ̀yìn èmi ò mọ ibi tí wọ́n ti ń fún yàn léré wọ́n fún ẹ léré wọ́n bẹ́ẹ̀ gba ṣeré wọ́n á tún agbádá wẹ̀wẹ̀ tún tẹ̀lé ẹ débẹ̀ anáwó ọ̀wẹ́ á tún pa àwọn èèyàn mobilize àwọn èèyàn pé ṣé ń gbọ́ ṣé ń gbórin ẹ náwó fún o ẹ ṣe gbogbo ẹ so Ọlọ́run á máa fi iṣẹ́ wọ wa á máa fi kẹ́ wa. Klas, God bless you more and more sir. We really appreciate you. Sami B ti máa ń sọ̀rọ̀ yín ti pẹ́ ní gbogbo gbà. Ẹ fún Klas ní nọ́mbà tiwọn náà, ẹ fún wọn lórí wọn. Kí ni ó fi ṣoge aṣọ àsìkò aṣọ ìgbàlódé èyí tí Klas rán ni máa wọ̀ Sami B kí ni mo fi ń ṣoge aṣọ àsìkò aṣọ ìgbàlódé èyí tí Klas rán ni máa wọ̀ Kúnlé Lasis Famuyiwa ránṣọ o aṣọ àsìkò aṣọ ìgbàlódé èyí tí Klas rán ni máa wọ̀ ọkọ Fọláṣadé bèbí ránṣọ gidi tẹ náà bá rí ẹ wòran náà ẹ wojú lẹ ẹ wo aṣọ àsìkò Thomas Deni aránṣọ fún wa tún fi fìlà sí aṣọ àsìkò aṣọ ìgbàlódé èyí tí Klas rán ni máa wọ̀. ẹ ṣé, thank you. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.